Al-Barisi la khafa inda maqal haqqin law gawa. Tẹ́ ń ṣe káàkiri gbogbo ayé bá lọ́wọ́ jẹ tàtàná lọ́wọ́ sí Salaty àgbà àtàwọn tó bí. Ahadalahu isala. Ìjọba tí sòdodo ọ̀rẹ́ wo gbà ẹ̀mú kéèkì gbàyà àti sọ olú amọ̀jẹ̀sì sọ láéláé. Al-Barisi ini khudita fi awsafi. Ìwọ́n tó ṣe lásìwájú ẹ̀sìn láwùkọ́ ṣe eré. Àti bima lam yuta'ani umaqala. Ọjà ìjájà àlùbáríkà yín pẹ́ jù báyìí lọ. Al-Barisi dawman yusalli lin-nabi. Mọ̀lánà Al-Barisi dojoojúmọ́ lẹ̀ ń yá ìzìlẹ̀ ń dán. Sallu ala man balagal irsala. Muhammad ń dé káàkiri gbogbo ayé ló fà. Sallu ala man balagal irsala. Nuru lazimani alfa salati. Nuru limani alfa salati. Nimal khalifa alfa salati. Sheikhul maani alfa salati. Sheikhul ulumi alfa salati. Mukimuddini alfa salati. Ya sahibal izzi wal ihtirami wal fadli alfa salati. Nimal khalifa alfa salati. Ayyuhum bil ayati ayyuhum bil mamati. Shaykhuna salati la ilaha illallah. Ayyuhum fil hayati ayyuhum fil mamati. Shaykhuna salati la ilaha illallah. Assalamu alayka ya shaykh inda salatika. Shaykh salatika ufe. Assalamu alayka ya shaykh nurullahi gawze. Shaykh salatika ufe. Shaykh salatika wasaba. Shaykh salatika wasaba. Shaykh salatika wasaba. Shaykh salatika wasaba. اللهم صل على سيدنا محمد الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك على الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين يا الله آمين يا الله يا مجيب الدعوات آمين آمين يا الله نكالة تاوي bẹ́ẹ̀ni tí ń bẹ lérí ọ̀kadà bí ò bá fi lè sún àsunára nítorí ewu ń bẹ lókun báhùn. Alhamdulillah. Bẹ́ẹ̀ lẹni tó bá ní tí ń wá ẹni tí ń bẹ nú ayé tí ó sì fẹ́ jẹ́ kó ń dòkú ayé. Inú ayé lẹ́lòmíì wà àmọ́ tẹ́ bá wo fáìlì rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run inú sàréè ló wà. La ilaha illallah. Ó lè máa rìn láàrin àwọn èèyàn ká sì sí ọ sáàrin àwọn òkú. Allah. Ó ń mí bí èèyàn kò túmọ̀ pé èèyàn ní ọ́. Òkú ayé ó ju òkú inú sàréè lọ. Allahu akbar. Ẹni ò tẹ́gbẹ́ ẹni wọn pé sídìí oríire gbogbo ohun tó yẹ kó ní
tí ó fi dáa fún lónìí àmáyé rẹ̀ sá ń bàjẹ́ sí i. Allahu akbar. Inú òru yìí òun ni wọ́n ti ń rìsẹ́ẹ̀tì ayé èèyàn. Rahmakumullahu. Inú òru yìí nìyẹn ti ń rìpọ́ọ̀tù tó kù díẹ̀ káàtó nínú ayé èèyàn fọlọ́hun. Yakumullahu. Ẹni serious nínú ayé inú òru yìí lọ́lọ́run fẹ́ dá a mọ̀ pé ṣé lóòótọ́ ló fẹ́ oore, ṣé lóòótọ́ ló fẹ́ jẹ́ dọ́ọ̀mọ̀, ṣé lóòótọ́ ló fẹ́ yọrùn, ṣé lóòótọ́ ló fẹ́ pa ègún ìdílé dà, ṣé lóòótọ́ ló fẹ́ jẹ́ kí ìmọ̀ràn ọ̀tá sẹlẹ́rì rẹ, ṣé lóòótọ́ ló fẹ́ kúdekú. Inú òru lọ́lọ́run ti mọ̀ bóyá yẹn síríọ́sì. Allahu akbar. Al-laylu minal jannati. Rahmakumullahu. Ó ti gbìyànjú látàárọ̀ lóòótọ́ abẹ́lómi láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ tó ti bẹ̀rẹ̀ tó bá kù sáátà tó fún tékèwé rẹ̀ ni ó wá kú mẹ́. Allah. Yóò kù sáátà tó ẹgẹ́ lómi gba tíkẹ́ẹ̀tì tiẹ̀ wọn bá ní balẹ̀ rí kí o mọ̀. Allahu akbar. Díẹ̀ ló kù kásílà kó ayọ̀ fún ó bá ló sún òun kóhùn kàn mọ́. Àsìkò tó fẹ́ gba pẹ́kẹ́jì rẹ̀ ni o. Gbogbo ìlàjúlẹ̀ tó ṣe látàárọ̀ òun tó bá bá ọ lérí oorun báyìí wọ́n kàn gbé fẹ́ni tó lajúlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Allahu akbar. Ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ dákun jí bó bá ta tí ò jí fistain gbáǹkó díẹ̀ oore ló ṣe. Ayyakumullahu. Yá máa ń tẹ̀tí ibùbí síkìrì ilé àwùkọ́ọ̀tù. Ya man tadibu bi dhikril awqatu wa bi rabbihi tastamti'u rahmatu. Ó ti dájí látàárọ̀ má yóò sú ọ tó bá ń gbọ́ kò ní sú mi kò ní rẹ̀ mí ìdí ẹ̀ ló wà yìí. Sallu alayhi wa wakiru wa sallimu. Sọ̀rọ̀ mu tó ń sùn nínú ilé rẹ̀ ibi tó bá ti gbà mọ́lẹ̀ sínú òkùnkùn ayé rẹ̀ ò tún gbọdọ̀ sún mẹ́ o. Èpo wá sáyẹ̀sùn yà yín ni bẹ́ẹ̀ ló mi ìbá délé láàárọ̀ ọ̀wọ́ àjúrí tójú rẹ̀ wú. Bójú rẹ̀ ṣe máa ń pàǹdé náà nìyí. Ṣé bó ló lọ àìsùn ni? Wọ́n bá wá ṣe èméjì pé ṣé àìsùn ló lọ àbí sùn? Ó gbọ́ àìsùn ló wáyà yìí. Kìí ṣe ìsùn. Àwọn tó fẹ́ kó bọ táàfẹ́ jẹ́ orí ayé wa, àwọn ń ṣàìsùn nítorí ayé rẹ̀ kó lè dàrú. Ya man tadibu bi dhikril. Àwọn tó fẹ́ jẹ́ òṣùnkún náà họ́sù. Dákun, ìwọ tá wá ń pètè pèrò lélẹ́rí, ìwọ wá ń sun òsì. Kò mọ̀ kọ́ lọ́hùn fa. Níbi tó jókòó sí, o ò fẹ́ jẹ́ kọ́ta arẹ́yìn rẹ̀. Yòbó ànẹ́bì kó rinlẹ̀ dáadáa. Ya man tadibu bi dhikril awqatu wa bi rabbihi tastamti'u rahmatu. Èmi fẹ́ jẹ́ òtají ni o. Èmi wáyé wá tàwọn èèyàn jí ni. Èmi ẹ̀ sì sẹ́ni tí ń tàyàn jí tóun náà ń sùn. Eri speed lèmi náà wà àdúró lásàkọ̀. Kìí ṣe gbàrí tí ń lé wa ká tó sáré. Nínú àwọn tí wà sí ẹ má sáré mọ́ ò lè wúlò fún làwa wà. Akramakumullah. Torí ìkànsà dédé máa sáré nígbà tí ń ṣe wèrè. Àwọn kan ní lébi mo fi tẹsẹ̀ mẹ́rin. Sallu alayhi. Ní tí mo máa ń gbé tí ń bá dúró bá bá ara mi mú. Ta ni ó sara sọ́ọ̀mù? Inú àfọ̀ǹdàgò onídùú lárí kìí àmọ́ mi bá tètè wá bá wọn. Wa wakiru wa sallimu. Ọba ní ìjọba ànábì dáadáa, gbogbo ẹ̀kọ́ ayé rẹ̀ ti dẹ̀ rí. Inna salata sa'adatu wa hayatu. Ẹ̀yin lẹ ní nẹ́tíwọ̀kì lára jù. Bí n bá gbẹ́dùn yín lọ́dún tó lọ ní ìníwá lọ́dún yìí, a sì ti jọ bẹ̀rẹ̀ ní àjọ ọmọ nẹ́jà ń lọ ni. Qad faza qawmun. Ẹ̀yin ọkùnrin kí ló dé? Ẹ má jẹ́ gba sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ yín. Akitharu Ọ̀sìn bọ̀, o lè jẹ́ bá lè lé oṣù tó máa gbowó oúnjẹ. O lè jẹ́ ọkọ̀ eré ahọ́n lásán. Tó kà mọ́ pé ẹ̀bẹ̀ ni ọ́ lẹ́yìn ẹ̀mẹ́rin ẹ̀ márùn-ún tó lè ṣe kò sí ìka mi tó fi wúlò fún ìyàwó rẹ̀ mọ́. Òun náà
máa gbé tó bá di bí owó náà lọ́rọ́ máa ń jẹ́ǹjì ojú òyì padà nísìnyí. Kọ́ni fẹ́ẹ́sà kan mú. Àwọn bí a bá ti gbà wájú ẹ̀rọ ọmọ mi báyìí àwọn ọkùnrin ẹ̀já tají. Ọ̀rọ̀ ọmọ àwọn nàná dìde náà fowó lẹ̀. Wọ́n á lè fọ́ọ̀mù rẹ̀ ṣàdúrà fún ẹgbẹ́ kójú ológo kí wọ́n ọkùnrin torí ẹ̀ fowó lẹ̀ rí. Èrìgì ò ní wú wọ́n náà ti kákà kúrò lára ẹ̀. Sọ́kùn bí gbogbo ṣe rí náà lọ́mọ àrẹ òrì ni. Àwọn ọkùnrin tí bá ń sun ẹ̀jì wọn kí ló ti gbogbo yín ṣe rí kodò ṣẹ́fẹ́ jẹ́ kẹ̀yìn mọ́lẹ̀ ni. Kọ́ni fẹ́ẹ́sà kan mú akífarú mi dìkìrì. Nínú ẹni tí ò ní gbà nílùú Nàìjíríà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá déwájú Ọlọ́run nítorí protest fáwọn ọ̀dọ́ tán síríọ́sì ẹ má wò ná Anabi Nikan kọ́ ni ó sì bẹ̀. Sallallahu alaihi wasallam. Àwọn tá a dúró sójú ọ̀nà bàbá wa yìí náà Ọlọ́run fún wa slọ́ọ̀tì kà sí pé yẹn gbogbo ẹ̀yin tá a já tánú ayé tá a fi ń bú wa eré yìí ò pé Kọ́ni fẹ́ẹ́sà. ìwọ tó ń sùn tẹ́lẹ̀ tí mo ta ó jí. Bí ẹ bá sọ láwùrọ̀ mi tó gbọ́ wàá sì wà ní kọ́sítọ́dì àwọn ẹlẹ́yẹ jì sí. Kọ́ni fẹ́ẹ́sà kan mú akífarú mi dìkìrì. Èmi báyìí sí wà nù àwọn tẹ́lẹ̀ ká pọ́ìntì. Ó kéwú lọ́dọ̀ ọ̀gá rẹ̀ lóòótọ́ ṣé kí wọ́n gbé ọ ni. Orí báwa náà wọ agbára ló fi wọ́n gbé ó ti kàn wọ́n náà. Ó tó bẹ̀ kó gbà sọ lọ létí lọ. Wọ́n bí ọ. Yàtọ̀ orí àwọn àdàtà jáde ìwọ́n náà wà á tají. Ó lọ sí ogbówó tá òfin jíṣẹ́ ó tún bú wa. Wọ́n ká fìlú nàkúrú burú àmọ́wá tún. Ẹni ò sínú àfọ àtẹ̀mọ̀ fi múná o. Mo ní ẹ tají ni ní ẹ dáràn. Òun náà ló bẹ̀rẹ̀ ló ní ẹ máa jára yín sẹ́mi mo ní ọjà sí gọ́tà ni. Yakumullahu. Ìwà àbútọ̀ fẹ́ wù ọ̀rọ̀ ẹnu tèmi ló fi ń sẹ̀rí fún àbú rẹ̀. Èmi ò ní o fi wù ábù. Lẹ́yìn pé bàbá wa àwọn bàbá tó bí mi wọ́n mọ fẹ́ǹsì tí wọ́n kalẹ̀ èmi náà mọ búlọ́ọ̀kù lé lérí. Yakumullahu. Èmi ò fi ní gbà báwọn kan bá ń ṣe wèrè kí pé wọ́n ń balẹ̀ dáàdì tí wọ́n jẹ́ kìí ṣe bíi tèmi. Kẹ́yìn ọ̀dọ́ tají kẹ́ dìde yẹ́yẹ́ ẹgbẹ́ rẹ̀ dìde. Yóò máa ń tẹ̀tí bù. Ẹ̀yin ìyàwó ẹni náà ẹni tó bá ní káwọn ọmọ yẹn sunkún yóò kà àgbákò. Kí ló wí ọmọ yìí? Yóò máa ń tẹ̀tí bù bí díkìrì ilé àwòkọ́ ọ̀tún. Nínú ilé òun fọ ọmọ rẹ lérí inú rẹ ń dùn wọ́n náà ń di ọmọ rẹ ọkàn rẹ ń balẹ̀. Tágbàkò bá sọ ọmọ rẹ ó sunkún. Àgbákò tó o fẹ́ jó sí ọmọ rẹ kí ló ń gbà níyàn sáyé ọmọ ọlọ́mọ fún kí nǹkan ṣe. Ẹ̀yin ti jí lóògùn ẹ ti gba shortcut o tani sọ fún pé kò sí shortcut nínú ayé. Karamakumullah. Ogún ọdún lòun fi rìn tí ò débẹ̀ kò túmọ̀ kí wọ́n mọ́ fogún ṣẹ́jú rìn tí wàá tún ọba tẹ̀kì. Wàbí wo bìí tẹ̀sítẹ́mù tí ó rà máa Eri tiwa tó ń wò yìí kò gbá kópẹ́ di eré o. Kò gbá kópẹ́ o. Wọ́n ló máa ń tó ń ṣe dáná ń gbé bọ̀ pákẹ́jì tẹ́ ti dá lọ́nà. Karamakumullah. Ọ̀tá rẹ ti ṣẹ́jú gbà. Òun gbìyànjú tí Ọlọ́run gbé fún. Dákun gbà tó ti tají lóru báyìí mo fẹ́ jẹ́ kí wọ́n náà jẹ́rìí òru. Àlẹ́ ìlú mi náà nìjà nẹ́ẹ̀tì. Ẹni tí òògùn bá ń gbóná mọ́ ẹ̀gbọ́ àṣàṣì owó ayé ti kún ni. Òru ó ṣètò wa gbóná mọ́ nínú àlìjẹ́ńdẹ̀ lẹ ti dá òru. Sallu alayhi. Ìtọ́ ṣẹlẹ̀ nù òru pọ̀ kí ló rí? Wa sallimu wa wakkiru. Inna salata sa'adatun wa hayatun. Gbogbo ẹni tọ́lọ̀ ń fẹ́ kí kọ́rọ̀ ayé rẹ̀ yá inú òru lọ́lọ́run gbègbà fún. Allah. Àwọn tọ́lọ̀ ń gbàgbára fún òun náà inú òru náà ti ọpẹ́ẹ̀tì lọ́wọ́ wọn fi ń yá ní kòkòkò wọn fi ń tètè bọ̀. Qad faza qawmun kafaru min dhikrihi. Nígbà tọ́lọ̀ náà fẹ́ gbé Ànábì débẹ̀ ṣé ọmọ yìí dọ̀tí? Sallallahu alaihi wasallam. Àsábùkì gbàtọ́lọ̀ fẹ́ gbé Ànábì débẹ̀ kò gbé débẹ̀ lọ́sàn-án tráfíkì ọ̀sán
máa ń pọ̀. Allah. Ìmọ̀ ń pọ̀. Kì í sí tráfíkì ló. Kọ́ni bá sàkọ́ mú Inú òwú lọ́lọ́ ń gbẹ́ nẹ́bì débẹ̀. Allah. Wọ́n sọ fún wa pé wọ́n ìgbéyàn débẹ̀. Èyí ajé wọn ò lè dá ni. Kò tó bẹ́ẹ̀ speedometer rẹ̀ ò gbé. Àwọn kan ní ó gbé ọ débẹ̀. Àwọn kan ti rin ọ̀nà yẹn tí wọ́n ti mọ ibi tí kò tó wà. Wọ́n kàn ń já lọ tiẹ̀ ni. Kọ́ni bá sàkọ́ mú Kì í ṣe gbogbo kòtò ní táyà omi ẹ̀rí bọ́ mẹ́. Kì í ṣe gbogbo kòtò ló gbọ́dọ̀ já sí. Àwọn kòtò kan bẹ tó bá ti fi lè wọ bẹ̀. Ọlọ́run kò kájú ni yóò pa fáìlì rẹ̀ dé ni pé sọ ikú ti lọ. Kò sọ̀rọ̀ níbi eléyìí. wọ́n ní ká fi rú nàkúlùbù wá tún. Ta ló sọ fún ẹ pé kò sáfà àti máa ń láyà kó nu àgbákò ayé? Karawakumala. Ọba kàdísì níwájú tiwa nígbà dọ̀yìfù ní kọ́dà tó jẹ́ sọ yìí. Ayakumala. Àwọn àdísì kan bẹ by default. Kọ́dà kó ní sọ yìí Buhari ló wà tó bá ti kà á fà wá. Gbàgbé ní fi ṣe ayé tiwa tó fẹ́ kó bá wa ní. Karawakumala. Ó sọ fún wa ká má ṣe mòlúdì mọ́. Rárá o, àdísì dọ̀yìfù ní lọ́dọ̀ tiwa. Torí wọn tó sọ́ọ̀mù dọ̀yìfù ní ọ́. المولد النبوي لا يحتاج إلى حديث صحيح بل يحتاج إلى قلب صحيح. يا من تتيب. ọkà tó wá sọ yìí wù lọ́wọ́ bá nídìí kẹsẹ̀ nínú sọ yìí wù tá ìgbéki tọ́ka wá wá dọ̀ yìí wù. ẹ̀ka sọ yìí wù náà láti jọ yìí ayé yìí ó sọ yìí wù. àwọn bàbá tó mọ sọ yìí wù àwọn ayé wọn dáa ju ayé tí wọn dàbí tọrọ ayé. فبحبه تستمتعون أماتوا. kò sáfà àti ń gbéyàn débẹ̀. wọ́n gán bẹ́ẹ̀ nù ayé gbogbo kọ́ọ̀lù ayé kọ́ ló ń gbé. àwọn kọ́ọ̀lù kan bẹ ò ní gbé. o bísí o àádẹ́fẹ́ kò bísí. àwọn àkàdé yẹ kọ́dà kó wà lójú oorun àtọ́jú oorun gẹ́ ló ti gbé. o mọ̀ pé àwọn kọ́ọ̀lù kan bẹ tí a tún máa ń gbé lójú àlá. ẹni tó bá ẹ̀dàgùn àlá ti tó retí láti jọ yìí. ẹni tó bá sanwó fún ẹ tó bá tẹ̀ fún ẹ. ó wá ń gbé ẹ o tún sún máa sún náírà ojú àlá náà ní ti gbé abáyẹjú ẹ lójú àlá ti dẹ̀ máa wọlé lójú àlá. صلوا عليه ووكروا وسلموا. sọ ìwọ tó wà nù ayé tó èékánná òjò tó wà ń sọ̀kalẹ̀ gan òtó ìwọ náà yìí gbìnú àwọn kọ́ọ̀lù gan ká tó wá sọ kọ́ọ̀lù. Allah. ẹlòmíì ò máa pọ̀ ọlọ́run ní kọ̀ọ̀rọ̀ yàrá rẹ̀ àìmọye ọdún ọlọ́run máa wò ó báyìí ó sì máa dìkláì rẹ̀ yà lọ́rọ̀ tó bò ń sọ ẹlòmíì ó sì bọ̀ pé kò ní tí ìrìn gidi nìkan ọlọ́run á dẹ̀ gbé pé ọmọ mi ẹrú mi kí ló fẹ́ ìwọ́n kàn ní nọ́mbà ọlọ́run ni ò ní hotline ọlọ́run. Ayakumala. àwọn kan bẹ hotline ló wà lọ́wọ́ wọn wàá wà lọ́dọ̀ wọn ni tábà ti bẹ́ẹ̀ kóòlù ọlọ́run á dẹ̀ máa gbé ọmọ yìí àfẹ́ ṣàánú ẹ̀ tẹ́lẹ̀ àti ẹ̀dí ti ká dàrẹ́ nítorí tiẹ̀. لا تزعلن. nígbà ó fẹ́ bẹ́ẹ̀rì búkú ó ti wà ń bí ó ti wà ń yàn ó ti wà lọ́dọ̀ àwọn tó máa gbé ẹ débẹ̀ ẹlòmíì wọn ní gbé ẹ débẹ̀ ó ti lè sùn jù wọ́n ní mọ́tò èyí rẹ kún olùsọ sọ pé mi ò dé yóò wá gbé ọ ògbónú ta ní ta mọ́bẹ̀ tí ẹ ṣe wọ ta mẹ́yìn múùtù kọ́dà mú standing ó lè mú standing nínú mọ́ọ̀lù ẹ̀ ó lè mú standing nínú ọkọ̀ èyí rẹ ọkọ̀ sàgàmọ́ ò lè dúró ẹ̀yin tẹ́ wáyà yìí ẹ̀ ní kábàámọ̀ gbẹ wá láyé. Àmín. لا تزعلن. ẹ yóò bọ́ ọ̀nàbì kórìí rẹ̀ sínú bí wọ́n dùn. يا من في ذكره الأوقات. láti bẹ̀rẹ̀ tó ti ń wí náà. يا من تتيب بذكره الأوقات. وبحبه تستمتع الرحمات. ẹ ti fẹ́ jẹ́ kí ẹ máa lùsì múdù. صلوا mi jẹ́ ni. tún wí. صلوا عليه ووكروا وسلموا. ẹ dákun ẹ ti máa sàánú àwọn ọkùnrin tó dé kíkodò yìí. ẹ tẹ gbé mi dìde. ẹ dákun ẹ gbé mi. bàbá tó káwọ́ jọ yìí ẹ̀yin nìkan dìde Yorùbá nẹ́bí kì í gbọ́ ẹ̀yin nìkan ẹ̀yin ẹ̀ wá fò sókè lẹ́ẹ̀mẹ́ta ẹ̀fìtì صلوا عليه ووكروا وسلموا. ọ̀dọ̀ ìdí ànẹ́bí
yìí. Èèyàn lá àfa àtọ́lọ̀ wọn bò bá ránṣẹ́ kò lè ṣe wá sí òun. Ajá náà ti tí ó já náà sì bọ̀ ọgbọ́n ti sùn sí di spíkà. Ayakumullah. Ó máa tún wí látún wí ni. Ó máa gbé wọn débẹ̀, wọ́n máa ṣe fitness torí èsù sí àwùjọ bí láyà ẹ̀yọ̀kan kò hàn èso àsìkò sí. Ó kà wá sí àwùjọ ẹ̀yọ̀kan ó lóun ti lé sùn jìnnà kí ni àwọn àrọ́mọdé máa rẹ títí dé. Ọmọ ya gidi tí wọ́n ní ni. Yẹ́ ìyọ́ ọ̀dẹ̀ sí ní àmọ̀nù ẹ̀yọ̀kan tó wí láti jọ ìsókàpá rẹ̀. Wọ́n tó ń ṣe ibú face to face pẹ̀lú Ọlọ́run. Èsù gbàlódé rẹ̀ ní bẹ pẹ̀lú wa. Èèyàn kọ̀ọ̀kan bí èsù 15 million ní escort yẹ kí. Inna salata zakatu hayatun. Ìláyìí tó bá ṣe ó túnmọ̀ kí mẹ́lẹ̀ ni. Bí wọ́n náà ṣe lágídí èsù rẹ̀ lágídí. A máa wí láti wí ni kí ló wí ọmọ yìí. Wọ́n ní bá ṣàkà ọmọ. Èyí ẹ̀ sàṣà látù kó tún ṣòfò. Àkísàrú mi zikiri. Ọ̀làlẹ̀ Sheikh Abdul Samad Abdul Sani ẹ ṣeun. Àpàdé náà ní Sáyọ́dì. Àtúpàdé yẹn yìí. Bàbá wa tó yá yìí dáadáa yìí. Lọ́wọ́ ya tẹ̀wò. Àkísàrú. Kọ̀dífà ṣàkà ọmọ. Akisaru mi zikiri. Bàbá wa Ọlọ́run gbẹ́bẹ̀. Lọ́wọ́ ya tẹ̀wò. Ọlọ́run ní bá fi ilẹ̀ lẹ́yìnlẹ́yìn. Wal-kafiruna qulubuhum amratun. Kò sẹ́ni tí kì í. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ lápẹ́dí ẹ má bínú bẹ́ẹ̀ ni wọ́n rọ̀ dáadáa ni. Ayakumullahu. Òyìn sí. Ọlọ́run kó ṣàánú. Àìmáyé oorun tó ti kíhù sára wa. Àwọn òṣìṣẹ́ ń báyé yìí láti sun gbogbo oorun ààrẹ rí sùn tán. Ọlọ́run wá sí mi nínú ayé. Oríire tọ́lọ́run fẹ́ fún ọ. Kọ́dà kó tẹ ọ lọ́wọ́ kó sì sinmi. No rest for the wicked. Kò sí sinmi. Ìtò ńlẹ́hùn tó bá débẹ̀ náà tán kò sí sinmi. Torí àwọn tó fẹ́ jẹ́ kí oríire òun bọ́ lọ́wọ́ rẹ pọ̀. Allah. Àtọ́lọ́sí àtọ́lọ́lá kò sẹ́ni nísinmi. Ramakumullahu. Olùsí bílẹ̀mù Ọlọ́run pọ̀wọ̀n lówó lọ́wọ́ ìwọ sì lè fẹsẹ̀ rìn láti yàrá ìdókòó mọ̀ sọ. Àlàáfíà ń bẹ lára rẹ bí wèrè yóò mọ máwọn ọmọ wa lójú lérí títì. Wọ́n kàlẹ́ bá bílẹ̀ lówó jù. Ibi báyìí ni lọ fáwọn ẹ̀nà káwọn ẹ̀nà síbi. Èyí yìí má lọ. Yóò sọ dání pí. Sallu alayhi. 30 minutes ni ó kù fúnra rẹ̀. Ọ̀tá àlàáfíà ń bẹ lára rẹ bí wèrè. Kọ́dá wèrè mí kò ní àlàáfíà tó ẹlòmíì tó lálàáfíà ẹlòmíì ti ń bẹnu ayé táwọn èyí. Allah. Láwọn wèrè àti àwọn wèrè kan bẹ tẹ́tẹ́ ń sùn lẹ́gbẹ̀ẹ́ títí ní sí. Wọ́n ní wèrè ó sùn. Nígbà tí wèrè bá rìn tí ó rè yẹn dá dúró kò rè yẹn bá tẹ búrẹ́kì. Ó padà wá sáré ìjọba kó fẹ́ gbẹ́ níbẹ̀ fẹ́ gbọ́ wàhálà yìí pọ̀. Ọlọ́lá tó ń wọ́wọ́ òun náà tán, òun ò lálàáfíà bíi tiẹ̀. Ìwọ lè sùn sẹ́gbẹ̀ẹ́ jẹ́ nì. Kó mọ ọdún pàpàpàpàpàpà kò ní o má rọrùn sùn. Ọlọ́lá tó sì ń fowó rẹ̀ tọrọ òun. La ilaha illallah. Àwọn akọ́bárù. Bóògùn díẹ̀ bá jáwá fún bí nǹkan kan bá ilé jábọ́ tó ilé lajú pẹ́ ó tún di gbẹ́gẹ̀dá kó tó rọrùn sùn. Wọ́n sì ń bínú pọ́lọ́ òun ò ṣe fún ọ. Ìyàwó rẹ̀ ń bẹ lé bó o bá ti gbá mú láti after 12 báyìí ó dà ṣùgbọ́n. Àṣùbà ni ó là ó ń jà ó rọjú lè sálọ lágẹ̀dẹ̀ ó rí yìí lóore ẹni tó ń fọlá rẹ̀ tọrọ òun ní gbẹ́yà yìí nìsí ìyàwó rẹ̀ ó sàmọ́ pé Ọlọ́run ní pé bó ní sẹ́ẹ̀ ti dìde díẹ̀ bó nínú oṣù yìí sáàrí 1 minute kankan máa jẹ́ díẹ̀. Ayakumullah. Ṣé bọ́lá ń gbà yín lọ́wọ́ rẹ̀ kó fọ́ 1 minute tí ó tó nǹkan ká máa bọ́ kùyàwó rẹ̀ lẹ́kùnlé. Wọ́n bí ó bì í. Kò sẹ́ni tí ò níbi títí gba champion. Ọ̀rẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wò mọ iyì rẹ̀ àfìgbà tọ́lọ̀ bá gbà ló tó máa gbé kan lọ́lọ́ sí fún ọ. Allah. Ó lè jẹ sùn ẹ̀bà méje bẹ́ẹ̀ bàbá rí ọ yóò máa sunkún ni. Fùfú ayé tó wò bí ẹ bá fi jẹ ẹyọ kó gbọdọ̀ mọ́ là. Ìwọ sì bá a dé rí 9 ó tún fẹ́ gbẹ̀ tí pàṣẹ bẹ̀rẹ̀ ni. Ó mú orí tọ́lọ̀ ṣe
àìmọye ọlọ́lá tí fún yòó ṣiṣẹ́. àìmọye olówó tọ́lọ̀ fún yòó ṣiṣẹ́ wọn bí dá tí ní ọmọ mu ra yìí kò lè sọ̀rọ̀ jálẹ̀ bí tiẹ̀. wọ́n náà dúpẹ́ tọ́lọ̀ ṣe fún yorùbá ní Muhammad. wọ́n bí wọ́n bí tẹ̀sítámù ti rúra àmàtú. ṣé wọ́n Hasan. Allah hayatahu. gbogbo ẹ̀yà fọ́ mu kí yín. sallu alayhi. gbogbo ẹ̀yà wa mu kí yín. ẹ̀ sì ń yọ. àbábá mi dọ̀tí. òlànà sẹ́pùkì látò sógbó. ẹ ti wá ìkírun. kò sẹ́ni tí ń kí o. ṣé Muhammad kún fàyè kún náà dà. sallu alayhi wa wakilu wa sallimu. ọmọ Òṣogbo lèmi náà. Yakumullah. ọmọ Òṣogbo àwọn kan ṣe kílè gbélé gbélé ọ̀hún padà bọ̀. ó padà bọ̀. Inna salata sadatun. ká dà fún ọ. nítorí fún búmi náà láì wá sọ́lọ́ fúláì. àwọn tí ó lù ọ́ ò ní lù ọ́. Akramakumullah. mo wá ná àwọn tí ń fa àwọn tí ń ra àwọn aṣáájú mi fi ni 12 years mo lò ó lé kéwù. tó o bí pé mo kàn jáde lẹ́gbẹ̀ẹ́ kan lọ bèrè ní mọ́kàsì mí nǹkan lálẹ́ wú. mo wọ mọ́kàsì inú rẹ̀ mọ́kàsì máa gbé mo wọlé. Akramakumullah. tó o bí pé ìsìnlẹ̀ ń ṣáná ni mo bá di ibi kéwò tó bẹ̀ kó sọ̀rọ̀. sínú àwọn tí o máa fi kéwù fọ́ọ̀mù mi mo kẹ́kọ̀ọ́ lásìkò mo kéwù lásìkò mo kàwé lásìkò mo jẹgbá lásìkò. mo kà wá rí dáadé lásìkò yóò sọ pé báyìí sí kan lálẹ́ wù. àwọn òṣìṣẹ́ náà àwọn tí ó bu aṣáájú kankan lè hàn mí sínú wọn. ọmọlẹ́yìn tó bá dẹ̀ bú mi tí ò lẹ́tọ̀ọ́ tó o bí mo fi mi gba sí à orí ayé rẹ̀ náà kó sáyé mi ó padà sunkún lọ́la. Inna salata. ìyẹn ò kí ń ṣàṣà ò ń yájú ni ò ń yájú ni wọ́n dẹ̀ máa fi ẹ́ dájọ́. Yakumullah. lórí àwọn tí TikTok àwọn tí TikTok yóò kó bá pọ̀ Akramakumullah. àkàndákẹ́sùn à ń wo àsọ̀rọ̀ ibi tí ó sì ọ́ là ń fi ń bọ́ sókè. gbogbo àwọn tá a gbàmọ́ lọ́dọ̀ wọn à ń pa wọn lẹ́yìn sí. Akramakumullah. àfáà rẹ tó kọ́ ní kéwù nìkan àfáà rẹ òun nìkan kọ́ ó kọ́ ní kéwù láti jọ ọ̀nà ẹ̀sán mọ̀ ọ̀nà ẹ̀bí nínú. ó ti kéwù ní ìsinsìnyí sáké sí ọ. ẹni tí motivate rẹ ti ń ta ojú náà tó gbé elevate ó yẹ ló sí ọ. Akramakumullah. àwọn tá à ń sọ fún yín pé ká ṣe é dá bàbá sọ fún yín pé ìtẹ̀ wí iná kù ìtẹ̀ ṣe iná kù díẹ̀ káàtó ké pọ̀ jù awí ní ìsinsìnyí wà dákẹ́ ni. ó wàá jáde ó máa wọ ẹnu sí mi náà tá mo bú nú ẹni yín. Akramakumullah. ó bú wa tó ní níwùsì àwọn tí ó pa ọ ní wù ọ. Ayyakumullah. sọ òbí pé gbogbo àti fọ́lò rẹ náà fẹ́ sí ọ́ lànà ni ẹkùn tí ó yà ọjọ́ látẹ̀yìn náà òun ló ń fọ́lò rẹ ni. Allah. ọ̀nà fẹ́ bú ọ jẹ à ń bọ̀ wá bẹ̀yẹn à sì tún bú ọ ní. Sallu alayhi. Yorùbá nẹ́bí dáadáa bíi tí ìgbọ́ ike Yorùbá nẹ́bí inú mi ò dùn mọ́. Wa wakilu wa sallimu. Wọ́n tó bá lé Yorùbá nẹ́bí tásùbà ó fi dé tọ́sù ọ̀la yóò gbà pákéjì rẹ̀. Ìtò bèrè lọ́dọ̀ Ọlọ́run tí ò bá fún ọ gba nọ́mbà mi kò pè mí àkíyèsí ni. Ìbọn tún fáìlì rẹ̀ sọ mí ti fọ́lọ́. Akramakumullah. Àbá rẹ̀ náà ni o, mi è gbọ́ ọmọ ọlọ́mọ o. Àbá yín náà ni o. Ẹlòmíì ò máa change àfa àdúgbò ṣáàṣì kó sì fẹ́ jó yẹ ọ́. Bàtìrì àfa àgbà lóde kan ó tún bọ́ sábẹ́ rẹ̀. Wọ́n padà kán kò. Èyí rẹ̀ tí ò pé wù. Ó sá ń jẹ́ kélekèlé lọ. Àfa àtà tún tẹ̀lé nísìnyí. Má wọ̀ọ́yì, ó tẹ̀lé yìí tí ó mú ọwọ́ náà. Ṣé gbọ́ òbí pé gbogbo àwọn tó bá gbádá lọ́rùn wọn? Ọlọ́run mí ni ẹlòmíì àmàláìkà ń wà dẹni. Táwa gbé amú pẹ̀lú agbádá wọn. Dáwà ní ọrùn rẹ̀ náà kàn fi wí ọrùn rẹ̀ báyìí gbowó lórí ikú yìí. Ìwọ disguise ìfáwọ̀ èèyàn. Inna salata sadatun wa hayatun. Ẹ sí èèyàn tẹ̀lé o. Ẹ má gbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ o. Bàbá tó bí ọ kò dìtámì irú oríire tó ṣe.
Allah. Baba ńlá bí ọ kò túmọ̀ pé wọn ní bambam. O ní bíbí kò ní kíyàwó rẹ kún síbí. Àìmọye ọmọ tí ò ní bíbí tó ti làmì láká yọ àwọn tó borí ire lé lọ nígbà tí ó sùn. Títọ́ lọ̀gá bíbí ẹni ní títọ́ ju ẹni tó ní bíbí lọ. Wọ́n mọ bàbá mi kò ní ẹ máa mọ̀ wọ́n. Allah. Àìmọye àwọn ànábì Ọlọ́run tá a mọ àwọn bàbá wọn. A sì ń wọ́pọ̀ àwọn dáàdì wọn kiri. Wọ́n ló sì làmì láká yìí. Síbẹ̀ nìkan lọ́lọ́run kó jọ fún yìí. Nínú àwọn ọmọ tí bàbá wọn tẹ̀ kí wọ́n tẹ̀ lọ́pṣàn òun làlẹ́ àṣà ni wa àkàndá Ọlọ́run. Allahu akbar. Ẹ̀rọ ò lè ṣàdédé rí mi lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn ní àwọn. Mi ń sínú àfa tó mọ ríkì. Náà èmi kọ́ ò lè mọ rí mi ẹni bí ẹ̀. Ọ̀rọ̀ mi nǹkan ò dẹ̀ lè jò sí ẹ lọ́wọ́. Bá a ní àfa àkàtàjọ́ ń ṣe nǹkan àkàtàjọ́ ń ṣe ni ó tú sí wa lọ́wọ́ kìí ṣe mi. Fídíò tiẹ̀ ń bẹ lọ́wọ́ wa. Bó bá ṣe wèrè á rìlíìsì ẹ̀. Ayyakumullah. Nú ayé la wa. A ju ní kí ẹ kalẹ̀. Ibi tó bílọ́ọ̀gì sí wa sọ fún wa ó ṣàgbákò. Ayyakumullah. Ìbá jùlẹ̀ sáyé wọ́n tàtẹ́ gẹ̀rẹ́ fún òní lè bè mọ́. Wàá yọra ẹ kó nu àfa ìwọ ló sàkí ara rẹ pé ìsàfà mọ́ bí tó dé yìí. Torí jọ tó bá tún gbé ẹrù àfa wọ̀. Àwọn tí ó dáwọ́ jọ lù ọ́ wọn ní ló kà. Ayyakumullah. Qad baza qawmun. Aktharu min dhikrihi. Àpèjá sí pé ẹni tó bá rí bá ti ṣe nú ayé òun lè méjì ká lù bá bá. Ọmọ tí ń ṣàánú àwọn èèyàn òun lè máa ń fẹ́ pa. Allah. Àwọn ọmọ pọ̀ tó yẹ kẹ́ fi dájọ́ ẹ nígbà wọn yóò dájọ́. Àwọn tá a wáyé wá ṣe ìkàlẹ̀ méjì kélé gbé wa á nígbà wo. Àjọ takú ti ra Ọlọ́run ni. Ọ̀rọ̀ pa ń fihàn ya Ọlọ́run kì í sásìkò sí ìmọ̀. Èmi náà ti la wọn tó lè lù yẹn. Bàjẹ́ wa kó lájẹnu lè yín èsè pọ́blẹ́mù àjẹ́ olórí ire ń bẹ. Sórí ààrẹ tó gbárù kìkì ọ́ tí ò jẹ́ kíkẹ́ ní ayé gbé ọ àjẹ́ lòun náà. Allah. Àjẹ́ làwọn ọ̀tá ó pè nítorí pé wọ́n fẹ́ pa ọ́ òun ni ò jẹ́ rí ọ pa. Allahu akbar. Àjẹ́ tọ́lọ̀ ní kẹjẹ́ o ẹ̀yin àwọn ẹni náà ẹ takú ti gan yín o. Ìyà tó jẹ yẹn mẹ́jọ jẹ àwọn ọmọ o. Ẹkú tẹ ẹ sún tẹ ẹ bá rìpọ́tù ẹ̀ fọlọ́ pé ẹ fẹ́ sunkún yìí mọ́ àwọn ọmọ yìí ló tuntun sùn. Allah. Kò sí tó kọ́ lọ́hùn tí ó máa rìpíìtì ìyà kan náà lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìrìn kejì kò kọ́ lọ́hùn òun gbádùn ẹ̀ ń tiẹ̀ kò má láì dá ẹ òun ní kan mo bí Ọlọ́run ní kíkú má pa ológun náà kan Ọlọ́run sì ti bomi pa láì kò sí tó kàn. Allah. Nítorí Ọlọ́run. Karamakumullah. Èèyàn ní. Mi sínú àbá àti ńlọ bí òdekì. Yá mi ò sínú ẹ̀ no. So bó bá tún pè wá lóde náà tún bí Ọlọ́run kọ́ ló ń jẹ wá. Ó lówó tó fún wa náà tẹ́lẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ tàyè òun ní kó bá wa kẹ́rìtàrà àti ní a máa fi ń dì. Ọ̀rọ̀ tẹ́yìn ó fún tẹ́ gbádùn wọ́n fẹ́ fi kó ẹ̀rẹ́nsẹ́ sí wa nulẹ̀ àwíwù ẹ̀ ni. Ayyakumullah. Gbogbo ẹ̀yin tẹ́ àárọ̀ àwọn àfa ńláńlá kí. Ẹbí màmá ọ̀fà ṣe ń sọ̀rọ̀ mo fẹ́ máa sọ̀rọ̀. Ìwọ náà wá ń ya ẹnu. Ó wá ń bú àwọn èèyàn kí. Gbogbo ẹ̀yin ya yìí. Tẹ̀sí kele bí kíní yìí. Ká dáàbò yìí. La ilaha illallah. Yóò sí ní ẹni tẹ̀sí kíní. Tó dẹ̀ gbé alẹ̀ tó yọ̀ lẹ́nu. Ó wù kọ́ délé. Ayyakumullah. Ìwọ máa ń dájú ń gbéra. So níbàkọ̀ ó lẹ́ni tó lè dúró fún ọ. Èyí ṣe fi òmò ayùdá fi òmò ẹ̀dàkùn sáni òmò tó fi sáwọ̀ tábà ó tún délé olè sùn. Àwọn wá sí mi bẹ̀ tá a bá lọ táwọn náà bá délé àtúbẹ̀ ká sùn. Ó sóòrùn àti lè fa gbùrú wọ́n wá wọ́n tààrà wọ́n kà sọ̀rọ̀ tiẹ̀ ní òmò àwọn tó bá wí. Èyí rẹ ni wọ́n fẹ́ ṣe àgbákò làwọn fẹ́ ṣe kò sí tó kà wọ́n èyí bó dùn ṣe ju èyí rẹ lọ. Allah. Ló dábàá àwọn ẹgbẹ́ àwọn ọmọ nǹkan sọ̀rọ̀ ń tà ní. Èmi yẹn kọ́ bí ọ̀rọ̀ ẹnìkan mo ṣe wà yìí bọ́lọ̀ máa ṣe gbé wọn máa ṣe gbé kalẹ̀. Ọ̀rọ̀ àwọn àfa ńláńlá owó gbígbẹ́ bá ṣe sọ́ ni wọ́n ló sọ yóò yọ lẹ́nu fún ajá fojú sunkún ẹ̀.
wọ́n dínkù lé inú. Ayyakumullah. Déwájú àwọn àgbàgbà wọn ṣe bí sì wà kó sílẹ̀. Àwọn ọ̀rọ̀ kan bẹ ó yí ẹ lẹ́yìn kése tiẹ̀. Oníkálukú sì mọ wíìdì tọ́lọ̀ bá dá sí. Táwọn ojó bẹ̀rẹ̀ náà ẹ dákẹ́. Látẹ̀sí àlànà bùnẹ́yà Ádámà àjẹta. Látàrí jù wọ́n náà mí nàlì jẹ̀láàdì Mahamata. Látàrí jù wọ́n náà mí nàlì jẹ̀láàdì Mahamata. Bẹ́ẹ̀ ṣe ń bá a lọ, yẹ máa bá a lọ. Nítorí fíríkì mi lára yín kèé ṣe kankan ìfarabalẹ̀ yìí lọ. Ẹ fi arabalẹ̀ sí lẹ́kọ̀ọ́ ayé. Ẹ̀kọ́ ayé tẹ ní okùn kẹ́kẹ́ púpọ̀. O lè jọ máa fà ńlá kí túmọ̀ bọ̀ ọ̀sẹ̀. Ó ní ti máa ń rí lára yẹn. Ẹ̀kọ́ kan lèmi àti wọ́n máa ń sọ̀rọ̀. Àmọ́ jẹ́ èèyàn ń bẹ lára wọn. Àwọn ìjọ dọ́là kó tiwọn náà ó ti fàzákàrí tiwọn. Látàrí jù wọ́n náà. Ọlọ́run náà kò lè kó àwọn obìnrin tí ó báyìí. Ó má kòtò kálá ìwọ̀. Ìwọ́n tó ń lo awọ́rọ̀, ó ń fàyà jámù. Ìwọ́n náà ló sì já gbogbo wọn tẹ́lẹ̀ ẹ̀kọ́ kan. Minali jallati maramata. Àwọn ìyá ló kọ́ sí yìí. Bá a ṣe rí wọn lọ́dún tó látún rí wọn lọ́dún yìí. Wọ́n ń dínkù látẹ̀yìn ń bò mí ni. Ẹ̀yà àfáàdé ti yọ olórí búkálẹ̀. Mùrídì mùrídà rẹ̀ ìwọ ló bímọ fún wọn ló tún lè ṣe kú. Tún sọ ọmọ rẹ ló kọ́. Òun gbá dí alẹ́gẹ́ ọmọ rẹ, òun náà mọ̀. Ẹjọ́ ń bẹ o. Bọ́láwo bá ṣe tí ó bá ṣe ìdájọ́ àwọn àfáà lálùkìyámà, Ọlọ́run tún ṣe fẹ̀yìntì báyìí ni pé níwọ̀n ẹ̀písòdù lábẹ́ ṣe. Ayyakumullah. Múmi pọ̀. Ọ̀dọ́ àfáà lákìíjù. Àsìkò yìí bẹ́ẹ̀ bá ń sọ̀dọ̀ a lè mú yín sí. Ara yín ṣe yángayánga dáadáa. Ẹ ráyè sọ̀dọ̀. Torí àwọn tọ́lọ̀ kó ti ìràwọ̀ tiwọn náà ẹ̀ ń nọ́ọ̀sì ẹ̀. Allah. Bí kẹ̀kẹ́ bá ti ṣèràwọ̀ yín yóò ṣe tiwọn náà. Hotspot tí ò ní dátà tó nǹkan tó ló ń fẹ́ hotspot rẹ̀ nìkan. Ò ní dátà lórí fóònù fẹ́ tán hotspot lẹ̀. Kí ló fẹ́ connect mọ́? Wọ́n náà sọ pé ká come for their problem. Wọ́n ti problem ara rẹ̀ yẹn bí. Ṣé wọ́n fẹ́ di ọ sínú ìdè? Ṣé ni sẹ́kẹ̀sẹ̀kẹ̀ tó fi di ẹlòmíì? Wọ́n gbọ́dọ̀ fi di ẹnu náà. Ayyakumullah. Màláíkà tí ó tù ọlọ́wọ́ import wọn wá ní. Látàrí jù wọ́n náà. Minali jallati maramata. Àbá tí ó tù yẹn lẹ̀, àtúgbọ̀dọ̀ bóun nù dé. Allah. Ẹkú ayé tí ẹ ò tí ì rìnyànjú. Ọ̀pọ̀lọpọ̀ nkálẹ̀ pàtì, àmójúkò pọ̀ ni. Wọ́n náà mọ owó àwọn tó ń di ẹmu. O lè yí lọ́dọ̀ àwọn olóṣù àdúgbò yìí. Bó bá ṣe wá sí ọmọ yín mú ni. La ilaha illallah. Ó lọ sí gbogbo ọ̀ǹtú ló ti fi gbára ní wá. Ọ̀ǹtú lẹ́nu mi. Àfáà mi fi gba kúíkì. Gba ọ̀ǹtú ni sáré ẹja ṣe 5 minutes kan. Ó sì dá tiwọn náà sí ìrànjú. Ẹjọ́ ń bẹ o. Allah. Ọlọ́run pè yín lọ́dọ̀ ẹ̀ sì dáhùn. Fáwọn mi dàgbà ó sì wá ń túbá. Pé nísìnyí bá a ṣe wá padà lọ́dọ̀ Ọlọ́run báyìí. Kèsè wúyí. Fafakidu shay'in la yu'tihi min adami. Ọ̀tá lè kánú yìí o. Kò sẹ́ni tí ó kánú yìí ní ayé yẹn lè mú dání o. Kò sí o. Má retí kẹ́nìkan kánú rẹ̀. Ẹni ayé bá ti mú lẹ́wọ́n kánú. Kọ́dà pity ẹ̀ mi retí pity lọ́dọ̀ anybody. Don't pity me. Me self I don't pity myself. Nínú ayé yìí. Wọ́n tó bá pity ara rẹ̀ kúkú má dìde. Táyé yóò fi tẹ́ pọ̀mọ̀ pẹ̀gàn wa ni. Kò sí tá a ṣe fún wọn. Ayarígbà fẹ́ ṣubú òun la fi ṣẹ̀ wọ́n. Allah. Ìfásẹ̀ ayé la fẹ́ jó bá wọn la fi ṣẹ̀ wọ́n. Kẹ́ni àwa àròjọ́. Kẹ́ni àwa àròjọ́. Ìtàn bínú wa sí òṣèré mẹ́jọ. Ọ̀tá ò lè rojọ́ táyì fẹ́jọ́ kú. Ẹni ayé bá sì ti gbámú òun náà ń kàánú. Wọ́n bínú ẹ̀. Bàbá yín lọ láìpẹ́ yìí, àwọn kò wò pé
nǹkan ó ṣe sẹ́yìn kò yín gangan láwà sẹ́yìn mọ́ sí nǹkan. Àmín. So mo fi sọ ẹgbẹ́ iná retreat no surrender. Ẹjú jẹ́ kásìkò yìí kó tún sáná sí. Inshallah. Àìsàn yẹn ti pé àgbákò tó wá sẹ́ni sí wa á wà fi ọ́lẹ̀ pé òkè àti wíwù ẹ̀ àkànní wíwù àgbákò mu lásán á tún mú un ni á wà fi kún á dájọ́ á fi kún àgbákò sí ọ àgbákò àná àgbákò yáàtì. Akramakumullah. La tarjuwanna. Dọ́bùdọ́bù ni torí ilé tiwa ló fẹ́ sọdá oró kò sí láì fi mbẹ òkò tẹ́yìn bá sọ sí ọ kò sí láì fi kó wíwù ẹ̀ kó mu kó sọ́ lòun náà padà. Ajá Hasan. La tarjuwanna. Gbogbo ìyàwó ẹni náà sẹ́ẹ̀ ti sùn dábì ló dáadáa yóò bọ́ ànábì dáadáa kí n gbọ́ kórìí rẹ̀ ẹ̀sìn ẹ̀yọ́ ọkùnrin náà sẹ́ẹ̀ ti sùn bẹ́ẹ̀ ṣe mọ̀ òun náà ókè ẹ̀yìn náà yóò bọ́ ànábì dábì yóò sì bí dá sí i. Ọlọ́run èsì àmẹ̀bọ̀ o bó o bá gbé Ọlọ́run dá sádánwò rẹ yóò ṣe bí ìgbà tí o rí. Láàtẹ̀sí àlànà bùnáyà ádámà àjàtọ̀ wọ́n sẹ́ni lẹ́dí àbúwábùhù làtúnjábù. Ẹgbẹ́nu agbẹ́dá tẹ̀ wọ̀ yìí lọ́dún tó lọ ẹ̀kan ọ̀rẹ́ àti káfíńtà kan náà ẹ máa ju agbẹ́dá sí i. Allahu yaghdabu. Èmi ò sí ní àwọn tó kà rọ́ọ̀ṣì wọnú àlìjẹ́nnà. Pàṣẹ ń fọ iná fún wọlé náà ni. Wọ́n láyà rẹ̀ já. Allahu yaghdabu. Gbogbo wa tó sì ń tẹnu sí wa o. Báwo bá túbà, á rìpọ́ọ̀tù ẹ̀. O lè ti bọ́ yẹ́yẹ́ kó má bọ́ lọ́wọ́ àwa yìí. A tún sọ fọlọ́. Ṣé kọ́kọ́ dá dúró náà? Ó ní kó rí o, yóò jẹ́yà díẹ̀ náà, kò lẹ́kọ̀ọ́. Kò lẹ́kọ̀ọ́. Allah. Wọ́n ń ṣe bẹ̀yẹn lé ní o tún dijọ́ mi. Kí ló wí tiẹ̀? Allahu yaghdabu. Ìta su'alahu. Ọlọ́run bẹ́ẹ̀ bá gbé Ọlọ́run dá sí àdánwò ayé yín, kò sí tó kan o. Ìwọ ló nídìí Ọlọ́run, Ọlọ́run kọ́ ló nídìí rẹ o. Ẹbí ìbá gbé Ọlọ́run ti mọ tí mo fẹ́ ó lè mọ tó fẹ́ kó sì máa yà sí. Allah. O sọ mí ti fáìlì ẹ kò ní bẹ sáyẹn náà. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Qala rabbukum ud'uni. Qala rabbukum ud'uni astajib lakum. Ọgbọ́n ìdọ́lọ̀ wí báyìí. Ud'uni astajib lakum. Pè mí, màá dá ẹ lóhùn. That is to say, bó o bá gbé Ọlọ́run kò sí tí ó dáhùn. O pè yàn, o sì ní kò píkì kọ́ọ̀lù rẹ̀. Are you mad or something? O gbé Ọlọ́run, o sì ní kò dán lóhùn. Ṣé wọ́n kọ́ ti fíìsì kan ni? O mọ bínú Ọlọ́run ṣe máa ń dùn tó bá ń kanlẹ̀kùn ẹ̀. Wọ́n lọ́lọ́ mọ tí mo fẹ́, o kàn wá jókòó lé. Ọlọ́run tí ò dọ́tẹ̀ nìkan mọ̀ ó lè mọ̀ ń pọ́tà rẹ ni kó sùn sóore fún ṣáájú rẹ. Bó bá kú òun tọ́tà rẹ fi kọ́kọ́ dọ́dọ̀ Ọlọ́run oppression ni ó fi pa ọ́. Allah. Oríire tó ń retí mu ọlọ́pàá kó fọ́tà rẹ yóò yọ ọ lẹ́nu ó sàkó láyé yìí fún mi. Qala rabbukum ud'uni astajib lakum. Kò sọ ẹgbẹ́ ìmùmíní ẹgbẹ́ mi máa dá inú òun àti mùmíní àti kèfèrí tí ò gbà tọ́lọ́hùn tí ò ṣe tọ́lọ́hùn bí gbogbo yín bá pè papọ̀ yóò dáhùn. Allah Ọlọ́run ló ń rán sọ́tà rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run náà lọ́tà rẹ̀ náà rán sí ọ
ó pọ̀ ní tó bá kọ́kọ́ débẹ̀ ó ti di competition ọlọ́run kan náà gbogbo wa pè ẹ tó bá kọ́kọ́ déwájú ọlọ́run lọ́lọ́run jẹ físà rẹ̀ báyìí Allah. báyìí lọ́n sùn tẹ̀tẹ̀ rẹ̀ kò kọ́ ọlọ́run o ó lè wá dá kí á máa kó máa sà ọ́ kẹ̀ pé tiwa ló ṣe láyé kó máa gbádùn ní àlejò àmáyé yìí náà wọ́n fẹ́ fi pa ọ́. Allah. níbi sọ fún yín ó kà jẹ́ mùmínì kò ní ojú kó kò lè ẹni tó ṣe rí bú gbogbo ayé tó yìí ní sí ètì rí bú ṣe ìtọ́nù mi ẹni tó gbé náà ojú ọlọ́run kò síbi abá ti dá akọ rẹ̀ á máa ṣe pé fún un lọ́kọ́ fèsì ọlọ́run face to face báyìí pé ọ̀gá ẹjọ́ tẹ dá yóò rí bẹ́ẹ̀ o mo ṣáájú ẹ̀ dínà ó sì ní tẹ̀ fún kọ́lọ̀ ń pààyàn láṣẹ kó sì hu ga gbogbo yìí dà ń ṣe yẹ̀yẹ́ ọlọ́run láti ṣe àpàdé ọlọ́run face to face tábí ìyá rẹ̀ dàtà ló bí babaláwo bàbá rẹ̀ wú àti tani níwájú tani níwájú ọlọ́run Allah. ẹ̀yọ́ nǹkó lò sí. gbogbo wèrè tó ń ṣe ẹ̀yìn ọlọ́run ló ti ń ṣe. Qala rabbukum ud'uni astajib lakum. gbogbo àrífín tó ń ṣe fọlọ́run yìí ẹ̀yìn ọlọ́run ni níwájú ọlọ́run tá a tó bẹ́ẹ̀ tẹ́nibọ̀dì yóò mọ̀ sáré ẹ̀ta kẹta kí ara ẹnibọ̀dì yóò ní balẹ̀ kò sẹ́gbọ́n kẹ́ ẹ̀ máa balẹ̀ ẹni tó wá kọ́kọ́ ṣe wèrè níwájú ọlọ́run face to face èṣù ni èyí bú olótóyún kọ́lọ̀ máa sọ fún yàn face to face pé ó sì dùn làwọn kíkà sí fa àbá wọ́tà kàbàrà kẹ́nìkan sì lérí lọ́rùn níwájú ọlọ́run oore tó ju àlìjẹ́nnà lọ ó wà Allah. jùlọ kọ́ yẹn kalẹ̀ àtẹ̀máwá lẹ́yìn tẹ̀máwá ó là ń gbé lábáwá tẹ̀mí sọ púpọ̀ níta ẹlòmíì máa ń wò pé mo kàn wá lórí street mo sọ wá lórí street mo wà nínú ilé náà mi ò sínú ẹni tó fi lábáwá ọ̀pẹ́sì já fi wálẹ̀ 5 minutes yóò máa jẹ yín Akramakumullah. ẹ̀sẹ̀ tí máa fọ́ bùgẹ́wò bí yóò bá ẹgbẹ́ mi tó bá sọ lábáwá sí mi nídọ̀ ọlọ́run yìí pé kì yóò gbé ni ó sì máa fi lábáwá jí mi láwọ̀ kùtùkùtù Monday owó lè mi retí. La ilaha illallah. Assalamu alaikum jama'akumullah uridu an àbá àpòlò ìfò owó kọ́ ni wọ́n fẹ́ fún mi ọbẹ̀ stress mi. Allah. àwọn tó fún mi lọ́wọ́ èkó náà sọ ẹ̀ ló sà ṣe di dáadáa wọ́n wà dáadáa járe bò ní bolobá ní bolomọ ọ̀tún ní àwọn tó tẹ̀wọ́ fún wa nù problem wọ́n fẹ́ tẹ̀ fún wa. sọ wọ́n bọ̀ yín dà ń sè yìí má arsalna min rasulin illa bi lisani qawmi. Allah. àfẹ́dí káwọn ọ̀dọ́ ṣàgbákò tán yẹn yẹn kẹwàá kò lẹ̀ àgbẹ̀ ìsìlámù ti wà bọ́ọ̀rì jù àwa ti àwọn kankan bọ̀ wò nílàka yìí kò yí ọ kó lè nítumọ̀ ọ̀la báyìí ti sọ snáàgì snáàgì tá a fi gbé wọn wọlé ìsìlámù yìí ṣáájú rẹ̀ wà ní jẹ́nà. Akramakumullah. ó kàdísì náà tó wò ní tún Yorùbá oúnjẹ yìí ó ṣe súnkè yìí. La ilaha illallah. àwa méje gbà lóde tá a fi gbé e kalẹ̀ wọ́n ní tàfà yìí mú gbọ́ yé abeg please come again. so ìyún lọ́wọ́ àfi kí wàá fi gbé òun náà ń sọ ká tí mo fi lọ́mọ táàmù yìí eléyìí yẹn nìkan kọ́ la mọ̀ àmọ́ àwọn eléyìí ibú tó kàn fáàmù náà. Akramakumullah. wọ́n á lérò pé àrọ́ tún ṣẹ́wẹ́ lẹ́nu ṣẹ́wẹ́ sọ́dọ̀ àwọn tá a gbé ibú lọ́wọ́ wọn tábà ní ẹ̀wọ̀ bẹ̀ díẹ̀ torí tiẹ̀ sọmọ tábà gún yẹn ń gò lábíyá wọn ní rí yẹn. Akramakumullah. tẹ́lẹ̀ mi wàá gbé kúgbé gbà wọ́n á farabalẹ̀ ọ̀rọ̀ ẹnu díẹ̀ kọ́ ẹni tó lọ́wọ́ bò bá ránṣẹ́ àwọn kan bẹ fíìsì ẹyin wọn ti kọ́ọ̀tì a sì bá wọn fíìsì ẹni. Allah. lásàkọ́ la gbé yín dúró lásàkọ́ lè wọ́ tán padà gbogbo àwọn táwọn bí pè sí ẹ̀sìn Islam kìí ṣe àwọn tó nọ́mà gbogbo wọn ṣe nọ́mà àwọn kan bí abnormal ni wọn. àwọn ìṣẹ̀lẹ̀ yìí ọ̀ Ànábì ló rìsẹ́ẹ̀tì wọn ọ̀ mọ bí Umaru ṣe jẹ́ kọ́tọ́gbà Islam ni Umaru túmọ̀rù bá ẹ̀ ń tà rẹ̀ àwọn eléyìí ẹni túmọ̀
Umaru bá fèsì nínú mi àgbà kò fẹ́ ṣe ni o. Allah. Pẹ̀lú bẹ́ẹ̀ bá nàbí ṣe mọ̀ pé Umaru ẹ̀ sẹ́yìn rí wọ̀. La ilaha illallah. Sallallahu alaihi wasallam. Yóò bá nàbí mọ́. وقل قال ربكم ادعوني أستجب لكم. Ọlọ́run sì tún sọ pé ya Rabbi a'izz al-islam bi ahad al-umarayn. Dákun ẹni tí ò sínú Islam ọmọ líle ọmọ jàgídíjàgan ọmọ ntá Ọlọ́run dẹ̀ ni Ànábì tuntun gbé gbé dákun mú wọn ní Islam kó yìí bá Islam pẹ̀lú kánú àwọn ọmọ táyì. Àwọn ọmọ Islam wọn lérò lẹ́yìn wọn nílò àká yìí o. Al-Barisi ń sọ slogan wọn gbé kí nígbà tí ẹ sọ náà nǹkan wọn náà sọ ìtawà sọ tó fi hó ìwọ wíwò wọn gbà ọ létí. Ayakumullah. Kò sí ti ń dúró rẹ̀ àníwọ̀n ránṣẹ́. Pọ́blẹ́mù tẹ́lu mi fèsì báyìí kéde pọ́blẹ́mù ìdílé mọ́. Àwọn okùn ìdílé tí wọ́n ti jẹ́ ẹran tán. O tún wá lè há di pọ́blẹ́mù sí láti ta. So ibi tí mo ti lọ bí a ṣe tání náà kí ẹ rí bàbá. La ilaha illallah. Ẹ bá yọ ọ́ lẹ́bi kórìí rẹ̀. Allahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ṣe fún mi bẹ́ẹ̀ ṣe gẹ́lẹ́ nígbà ní Sàkájì náà nù wọ́n máa ń bá mi ká lọ gan. Wọ́n mọ ibi tí ti ń bọ̀. Ìtọ́jú àlìjánnà ló ń bẹ̀. Allah. Sẹ́yìn ká rí Ọlọ́run fè dédé báyìí ojú àlìjánnà lọ. Allahu akbar. Ojú àlìjánnà lọ. Àmọ́ bọ́lọ̀ ń ṣe mí. Lillazina ahsanul husna wa ziyada. Kọ́lọ̀ wa fira rẹ̀ hàn face to face kó rí Ọlọ́run báyìí. Kọ́lọ̀ sì jáde pé ana Allahu allazi la ilaha illa ana. Kò sí oore tó tó. Allahu akbar. Pẹ̀lú bí o ṣe sí oore tó tó òun náà, àṣetáàní ti rí Ọlọ́run tó sórí ibú. Allahu akbar. Ó ti fojú kọ́ Ọlọ́run báyìí, ó sì tún sórí ibú lára. Sọ lè jókòó tó lórí ire kó tún sórí ibú náà ṣe lé. Allah. Wa qala rabbukum ud'uni astajib lakum. Bíbọ́dí odò rẹ bá pọ̀ púpọ̀ jù, kò sí bá ṣe lè fi túrà rí lẹ́gbẹ̀ẹ́ rẹ tó. Ohun àti bọ́dí odò wọn tún jọ mọ fọ́ọ̀mù àláyàsí ni. Àgbákò ohun burúkú kan náà tún jọ mú jáde. Allah. Yóò tún fọ́ọ̀mù ohun burúkú mi. Ẹ dákun, Bẹ́sù ṣe wá ṣe rí ibú tó tí ò sẹ́ni tó ṣe rí ibú tó, ó tún gbé Ọlọ́run tún dá lóhùn. Allah. So ṣé wàá ṣe rí ibú tó Ọlọ́run? Ó ṣe rí ibú tó Èṣù ni. Astaghfirullah. Ó ṣe rí ibú tó Èṣù. Ó ṣàtẹ̀sù. Ẹsẹ̀ ẹ̀yìn ni wọ́n ṣe. Ó ṣẹ̀ṣẹ̀ face to face. Pẹ̀lú bẹ́ẹ̀, Èṣù tún béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run pé qala rabbi anzirni ila yawmi yub'athun. Qala innaka minal munzirin. Allah. Tún bí Ọlọ́run ní ìwà tó wù yìí, eribu tó ṣe yìí, àníyáfi rẹ̀ o. Ó máa ṣe eribu yìí títí láéláé. Ó tún sọ fọ́lọ́run pé accepted sir, but I have a request from you sir. Kọ́ ni okay. Kí ni tó fẹ́? Ó ní yes sir. Mo ti gbọ́ pé ẹni eribu yẹn asáàmà ṣe ni okay. Ó sì wà bí eribu. Àmọ́ èmi náà ní tẹ́sẹ̀ fún mi. Òun náà ní tẹ́sẹ̀ fún mi. Òun náà béèrè request tiẹ̀. Pẹ̀lú bẹ́ẹ̀ ni Ọlọ́run dákun fi mí lẹ̀. Dákun yọ̀ǹda mi. Má pa mi. Ìsúnikọ́lọ́ má pò tálíkì àmì èdè. Ọlọ́run ní kí ló fẹ́ máa ṣe tó o bá kú níbẹ̀ ni ó ní gbogbo àwọn tó soríire fún yìí mo fẹ́ sọ de ibi mọ́ ọ lọ́wọ́. Allah. Ẹ wo request tó yàwé ni. So ọ̀tá rẹ̀ lè lọ bọ́lọ̀ kó o fẹ́ pa ọkọ́lọ́ sí tún kán tiẹ̀. Allahu akbar. So tó máa sọ pé kíníkan nígbà tí ìbá tèèyàn jẹ́ wọn nígbà tèmi jẹ́ ojú Ọlọ́run tó yìí lójú Ọlọ́run tó lóòótọ́ kò ká kún fáìlì pọ̀ wájú Ọlọ́run ó mọ iye àwọn èèyàn tó kú lójúmọ́ ni. Allahu akbar. Ọ̀tá rẹ̀ lè lọ bọ́lọ̀ pé mo fẹ́ ń ṣe Ọlọ́run kò tó àìwé fẹ́ ni ẹ̀rọ problem. Ó lè máa bọ̀ wọ́dọ̀ wa kó wá sinmi.
níbi ń sọ nítorí Ọlọ́run ìwọ ló nídìí Ọlọ́run bó bá ti fi Ọlọ́run lẹ́jọ́ kan yóò fi ọlẹ́ fúnjọ́ mẹ́wàá yóò fi ọlẹ́ fọdún mẹ́wàá. Allah. ilẹ̀kùn Ọlọ́run yóò máa kàn kankan ni ìtò pé Ọlọ́run tí ò tí ì dáhùn ó máa pé tóun bá fún ọ ò ní pé òun mọ́. Allah. mi ò ti fi fún ọ. Allahu yagidabu. Indara kita su'adahu wa baniyu adama ina yus'alu ya gadabu. Ọlọ́run búlọ́ọ̀kù kọ́ńtàtì ẹrú kan rí torí pé ń bíìlì Ọlọ́run. Allahu yagidabu. Èèyàn ló bíìlì tí ó búlọ́ọ̀kù rẹ̀ kìí ṣe bí Ọlọ́run. Bó bá ṣe ń bíìlì Ọlọ́run sí lọ́lọ́run ṣe máa hẹ́yìn rẹ̀ sí ẹrú tèmi ni. Gbogbo ẹ tó bá ti kẹ̀yìn sọ́lọ̀ tó bí mọ́ Ọlọ́run rí i pé ó ń ṣègbéraga sí wa nù. Ìjọ tó bá ti fi Ọlọ́run lẹ̀ tó béèrè tó ń fẹ́ mọ́ kọ́dà ọlọ́lá mi ìtọ́rọ̀ fi pàgbákò kan ni wípé ó ti feel comfortable. Allah. Ó rí i pé gbogbo tó ń fẹ́ lọ́lọ́run ti ṣe fún Ọlọ́run ni àwòká ó dé òkè ẹ bá ń já kásán ohun rẹ̀ kan kó má rí mu mi mọ́. Allah. Ìgbà wọn ló ṣe tó wá padà lọ́dọ̀ Ọlọ́run pé ha mo tún ti dé o ní tí mo nídìí kú o. Indara kita su'adahu wa baniyu adama ina yus'alu ya gadabu. Kí fi takọ́ parí ẹ̀ nítorí Ọlọ́run. Arábìnrin kan bẹ ṣe rí arábìnrin yìí ọ̀yá yìí púpọ̀ ọ̀yá yìí o gbàgbé o. Imra'atu jamilatun fi dari musawwaqatin. Ṣé arábìnrin yìí kò tún wá yá yìí náà tẹ́ ó tún wá rí owó túnra rẹ̀ ṣe ó strong o níwájú obìnrin tó yá yìí o torí lẹ́mìí rẹ̀ strong jẹ́ kọ́ ló ń dẹ wọ́n sí ọ̀hún ó lóun nífẹ̀ẹ́ obìnrin ìrírí rẹ̀ bàjẹ́ àbó olówó lọ́wọ́ olówó lọ́wọ́ lójú ọgbà kámú pé gbogbo wọn bí ìrẹ́ náà ni dátà 15 ní mandarin. Allah. Ọ̀rọ̀ yóò mọ̀ wọ̀ ó dìgbà tí ó bá rajà làbí àbáyé Abaya. bàfẹ́ ara àbáyá báyà àgbákò dénú. Bọ́bìnrin mi kan sọ fọ́kùnrin mi pé hello babe please I need your help oṣù kan ní ó fi padà tà. Ayyakumullah. Imra'atu jamilatun fi dari musawwaqatin. Láyé tàǹtí ẹ̀wà yìí kò sẹ́ni bọ́ ojú wa yìí kọ́ lọ́sọ̀ àmọ́sà kàǹtì rẹ̀ àwọn Instagram àti dá ẹsẹ̀. Allah. Àwọn TikTok ẹ̀yin Ọlọ́run mo fẹ́ lé ní kọ́lọ́ kọ́ àwọn obìnrin lẹ̀. La ilaha àwọn illallah. àlọ́ọ̀ṣà àníkádùn ayé ìmọ̀ náà torí yóò kóyàwó mi náà. Ayyakumullah. Láwọn ẹ̀ṣẹ̀ tójú ń ṣe àwọn obìnrin kan bẹ tó bá sọ fún mi pé if I catch you tó rùn tó bá gbọ́ ọmú ti mú ọ náà mú kò sí dé ìbọn o tó bá dẹ́ sí ọ ìwọ wo tó bá ti mì kébè díẹ̀ báyìí gbogbo nẹ́tíwọ̀kì ń dàrú nù. Ayyakumullah. Olùgbà tẹ̀sùbá mi. Ó máa láti wà dúró ó máa já sí dàtẹ́lẹ́ nísì kò sí ìtọ́kàdélẹ̀. Allah. Tábọ́lọ́ wo bi. Imra'atu jamilatun fi dari musawwaqatin. Láwọn ọmọ láti rí owó tún rà ṣe ẹ̀yin awẹ́ sẹ́wọ̀n ẹ̀yin lẹ́ bó gbogbo ẹ̀yìn. Ànábì tọ́lọ̀ máa gbé wa lásìkò sí abala ṣẹ́ ní òsè. Allah. Òun kò ní tẹ́ǹtì kó lè bọ̀ àfi tí o bá lo fóònù ló káfí tì mọ́nu lẹ́kàn. Ayyakumullah. Ànábì ti ń ṣe dátà tí ń lo iPhone kò lè bọ̀ o àjọ wà ń bẹ̀ ni o àjọ dúró sí kíkì ni o. Àwọn obìnrin tí ó kọ̀ bọ̀ wájú Ọlọ́run náà tún máa ń fáyín. Allah. Gbogbo tẹ́sítì rẹ tó ń wá kí o ó kún sára wọn. Allah. Tó bá mi díẹ̀ fún ọ báyìí wọ́n ló mọ̀ gbáyé rẹ ti ń mì. Mi kọ́lọ́ ńlá olókùn. La tamna'u adam min nafsiha. Ṣé wá yóò bìrì yìí yá yìí? Bó ṣe wá yá yìí tó, ó tún wá lówó tí fi ń tọ́ka ṣe. Àmọ́ ṣe tiẹ̀ olóso ni o. Kúkọ̀ọ̀kù lòún ṣe o. Allah. La tamna'u. La tamna'u adam min nafsiha fajalasa hadha as-salihu yawma
min nafsiha gbogbo ẹni tó bá ti lówó òun náà máa tẹ̀ sí ọmọ bó ṣe máa ń fowó rẹ̀ ṣàgbákò ẹ̀yìn tẹ́lẹ̀ mi bá ti lówó lọ́ba ààrẹ ó máa ṣe kébékébé ìtọ́lọ́wọ̀ fífẹ́ lómi lówó kò ju wípé Ọlọ́run ti rí pé dèdé àgbákò tí ó fowó òun ṣe kò ní jó lọ́la Allah. yóò jó fún un kọ́lọ̀ kan fọ́lọ́ mi 3-5 péré ó mọ dèdè sinẹ́tì ọ́fíìsì ó mọ hòtẹ́ẹ̀lì Quickie 500 Allah. yóò sẹ́ndì 1000 sọ́mọ òun pé fi gbọ́ kadà 1000 yóò fi randomi kalẹ̀ fún àti líka la ilaha illallah bẹ́ẹ̀ni ojú yóò tún yọ owó àjàmú sẹ́gbẹ́ kan yóò tún mọ àjàmú bíi mẹ́ta kan táyà ó ti gbọ́dọ̀ kalẹ̀ yóò mọ wá rẹ́jú where you don reach and they wait for you lẹ́yìn 3-5 yóò sì ṣe àgbákò tí $3,500 ó lè wò. látẹ̀mù náà ádámì náà sí á. gbogbo ẹ̀yọ́ ọmọdé lọ sí sànú gbàdọ́ lọ ń tẹ̀ sí yín ẹ ti fọ àwọn oníhùkọ̀ọ̀bù ní jẹ́wọ́ yín ẹ ti fọwọ́ sàgbákò tán ọwọ́ ti kú fìzà tán ọwọ́ wà wà fàájì ò ní bọ̀. Allah. ò ní bọ̀. àwọn obìnrin yẹn pọ̀ mi fẹ́ fọ̀rọ̀ gùn obìnrin yìí náà wá yá yìí ó tún wá lówó organic cream ọmọ tó rówó ṣe tẹ̀yìn tó rówó ṣe wájú ẹ gbàgbé eribu ti ọgbẹ́ nìkan bá Allah. gbogbo tí máa ń já wálẹ̀ ta níwájú máa ń já wálẹ̀ ó ti ní nǹkan fi gbé dúró Akramakumullah. onídìí nìkan yóò dúró sàgìrì jì báyà táyà mi tẹ̀yà nígbà tó máa gbé èyí yóò tẹ̀lé tó bá rí kọ́lọ̀ kan sànù rẹ̀ tó bá báyìí ṣe ń sọ́ọ̀kì sẹ́wà. fọjọ́ lọ́sẹ̀ àdá sọ́ọ́lì yọ̀ọ̀mọ́ lọ́bàbíà. láyìí ìwọ́n tó lọ bá bẹ̀rẹ̀ àrẹ bá ní Allahu Akbar. Allahu Akbar. ó bá yẹ gbọ́dọ̀ yìí dáadáa o ọmọ. fọjọ́ lọ́sẹ̀ àdá sọ́ọ́lì yọ̀ọ̀mọ́ lọ́bàbíà. àfọ àgbà ká wá bẹ wòlíì Ọlọ́run ni àfọ yìí náà bá lè patronize ẹ̀. gbẹ̀yìn àfọ wọ́n pè yín lóde ẹni ẹ bá yín wá mú fídà méjì kalẹ̀ ayé yóò dàrú lásìlásì. Ayyakumullah. ẹ ń bàjẹ́ ọkọ̀ àfọ àjẹ olóso wa dúró de wọn náà lẹ́nu ọ̀nà bá a ti ṣe tán o ṣe wá sí tán owó adé àtàndá fún ọ náà ló fi san owó olóso o ṣe ń di ọlọ́wọ́ àtẹ̀sùn papọ̀. La ilaha illallah. àbá yìí náà wá dìde àbá náà bá dìde ó máa lọ sẹ́nu ọ̀nà rẹ̀ bá kalẹ̀ kó kókókó ó jókòó síbẹ̀ ní sọ àbá. Falamu yadkhulul a'dan. àbá yìí ò wí gẹ́gẹ́ fún kò dákọ̀ rẹ̀ fún ó mú àfà ó wọ ẹgbẹ́ dà kó ló wí lára ó tún mú tẹ̀sùn padà ní. dákùn ọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ àyọ̀bẹ̀ ní Allahu Akbar. Fasalat jariyatan dhalika. níbọ̀ aládùúgbò olóso yìí ẹsẹ̀ ó bá bí gbà àwọn ilé ọlọ́ọ̀kala màrí lẹ́nu ọ̀nà rẹ̀ yìí àbòlánà rẹ̀ oṣù wàfà Allah. ìṣó ọ̀fà yìí. Faqala bil babi rajulun salihun. فقالت السيدة دعي يدخلوا. فقالت السيدة دعي يدخلوا. àbá ìgbà sáà dúró lẹ́nu ọ̀nà ẹni tó bá jẹ́ aládùúgbò òun kọ̀ọ̀bù yìí ó bá fi gbé ẹnìkan máa lálejò wà bí rí kọ́sítọ́mà lẹ́nu olóṣòwò bá ń dà lóògbé kọ́sítọ́mà wà olóṣòwò ní kọ́sítọ́mà tá a gbà lẹ́nu gan VVIP ìbáwọ̀ ńlá kan ní bẹ́ẹ̀ lọ́nà ọ̀nà yìí tó wọ ẹgbẹ́ láyìí sọ fún kó wọlé sọ fún àwọn kó wọlé nínú àwọn pàǹtì wa ló wà. فلما دخل قالت له ما حاجتك. bẹ́ẹ̀ dábàá yìí wọlé arábìnrin yìí bá bí olóṣó yìí ó ní mo lánàá kílẹ̀ yìí náà bá wà. قال تنامين عندي ليلة واحدة.
yẹn máa wá ná lọ́dọ̀ rẹ̀ lèmi náà wá ná. قالت السيدة àwọn náà fẹ́ dájọ́ síbẹ̀ ni. ìtí mo fẹ́ látọ̀dọ̀ owó lóṣù yìí náà ni pé mo fẹ́ jẹ́ oṣù ọ̀dọ̀ mi in 90 náà mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ tanamina indi lẹ́yìn واحدة in 90 mo fẹ́ spend pẹ̀lú rẹ̀. قالت السيدة ليلتي ب100 دينار ṣe é kí pa 90 100,000 ni o ṣe é mọ̀ bẹ́ẹ̀ bá ṣe máa ń san nù o ọjà wà nílẹ̀ o sẹ́yìn náà kí bó ṣe tó bó bá ṣe máa lògùn mọ́ gbogbo ọbẹ̀ tó bá sì dùn owó ló pa. فذهب وعمل وجاد حتى أتى بهذا المبلغ أتى بهذا المبلغ tó àbá ìgbà lọ́gà 100,000 yìí pọ̀ lóòótọ́ àmọ́ yìí wà ní tí mo wòye mi náà fẹ́ débẹ̀. ثم àbá ìgbà ذهب lè ṣe wàhálà ó bá wá owó yìí lọ. ó gbà lọ́tún lọ́sì àtàkìá àti owó ẹ̀sánú wa àbá yìí náà dá pọ̀ ó bá gbé 100,000. ثم ذهب إليها بعد ذلك àbá yìí bá lọ́dọ̀ rẹ̀ nígbà tó yí pé tọ̀ owó ti pé o ó bá dọ́dọ̀ olóṣó yìí. فأخذت 100 دينار àbá ìgbìyànjú 100,000 náà lọ yìí máa ń pẹ̀lẹ́ rí olóṣó yìí bá gbà. ثم قالت له ماذا تريد tó olóṣó yìí bá ní àbá ẹ̀ ti sanwó bóòlù ẹ̀ ti fẹ́ sí. قال الصالحون Jesus Krista yìí ń bẹ dọ́gì ń bẹ missionary ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ ń bẹ tí a fẹ́ jẹ́ hangi mọ́ òun náà wà o kò sí ìtawọ̀ mọ́ o ara mi rọ̀ dáadáa o kọ́lá tó bá tún já sí pé àtọ́lókè òun náà ni ká tún máa ráìdì àṣìpàdé òun náà sí. تلبسين ثيابي وتمشين أربع خطوات أمامي wọ́n tọ́lá bá mi láàárẹ̀ bá ní Allahu Akbar. الله أكبر àbá ìbá ní ìsàlàyé fún ọsẹ fẹ́ sọ fún gbogbo stáì tí wọ́n dá kọ́ ọ̀hún èmi tún ní stáì tó dùn lọ stáì tuntun lèmi fẹ́ gbé wá الله àbá tó jánu ayé ó ní الله ó farabalẹ̀ ó gbọ́ mi sọ ní stáì tẹ́mi fẹ́ stáì tuntun tẹ́nìkan kan ò bọ̀ dáwẹ̀ torí tí mo fẹ́ jẹ́ ọsẹ fún mi wo lóṣó yìí sọ ọ̀rọ̀ agbádá tí mo wọ̀ yìí mo fẹ́ bọ́ ọ lẹ̀ sọ́run rẹ kò wọ̀ àwọ̀tẹ́lẹ̀ mi ó wọ̀ ṣòkòtò mi ó wọ̀ sórí láwàní tí mo wé sẹ́rí ó wà wé sẹ́rí irú sáì tẹ́mi fẹ́ nu o sórí tó wá ti wá sẹ́ẹ̀bẹ̀ tẹ̀mùsínà àmàmì bí arúgbá ìkùtùwàt sórí tó bá ti wá wà gbádà mi tó wé bọ̀rùn mi ó wà ìyàn níwájú mi ó dàgbádà òun lẹ̀ ó rìn lọ́wájú kò gbẹ́sẹ̀ kan kò gbé méjì kò gbé mẹ́ta kò gbé mẹ́rin gbé lọ wájú bẹ́ẹ̀ kò gbé lọ sẹ́yìn kò kàn yẹn fandánú agbádá òun kò sì yẹn fandánú borun kò bọ gbogbo ara rẹ látòkè délẹ̀ sáì tèmi fẹ́ kó o ṣe fún mi nù. فلما فعلت ذلك رفع الصالح يديه La ilaha illallah tọ́lọ̀ bá bẹ̀rẹ̀ àrẹ bá ní Allahu Akbar. الله أكبر olóṣù ìbá ní àfáàṣẹ ń tẹ́ fẹ́ nù ní tí mo fẹ́ nù tó bá ti ṣe fún mi ó ti yẹn jù àkòsí wàhálà ẹ̀ ti sanwó yìí ẹ bọ́ agbádá yín lẹ̀ àfáà bá bọ́ agbádá ó bọ́ àwọ̀ tẹ́lẹ̀ ó bọ́ sókòtò ó bọ́ àwọ̀ ní olóṣù ìbá gbé àwọ̀ tẹ́lẹ̀ àfáwọ̀ ó gbé agbádá rẹ̀ wọ̀ lẹ́wọ̀n ní tábà wé ó fi borùn ó fi borùn gbọ́ ara rẹ̀ ó bá ṣe ń tábà ní kó ṣe ó rìn lọ́wọ́jú ó rìn lọ sẹ́yìn nígbà táwọn àwọn ọ̀rìn ń bọ́ ṣe bẹ́ẹ̀ àbá yìí bá kọjú sọ́lọ̀ ó bá tẹ́wọ́ rẹ̀ méjèèjì sọ́lọ̀ báyìí sórí bí mo ṣe tẹ́wọ́ ìwọ náà tẹ́wọ́ sọ́lọ̀ tẹ́wọ́ bí mo ṣe tẹ́wọ́ rọ́fà. رفع الصالح يديه àfa bá tẹ́wọ́ rẹ̀ méjèèjì báyìí sọ́lọ̀ ó bá fèsì ọlọ́run báyìí pẹ̀lú short nika àti singlet ó bá dájú kọ lọ́run lóru bí wọn náà ṣe ń dájú kọ lọ́run lóru báyìí àfa yìí náà bá tẹ́wọ́ dájú kọ lọ́run. يدعو الذي إذا قال للشيء كن فيكون wọ́n ní ìrọ̀lọ́ ìwọ ni sáàpù gbogbo ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n lẹni tó o bá sáyìn sọ̀rọ̀ kò sẹ́ni tí ó sọnù ayé ìgbòho rẹ̀ ni wọ́n má
ẹni tí Ọlọ́run bá ti accept gbogbo ayé ni ó máa gbà ìtọ́ bá ti ní kó máa rí bẹ́ẹ̀ ni ó máa rí bẹ́ẹ̀ ìrẹ́ Ọlọ́run ìwọ náà mo dájú kọ yìí. Thumma qala àbá yìí bá wípé Allahumma inni aslamtu zahira fasilini anta ya ilahi batina. Ọlọ́run bá ń bẹ lára rẹ tó sì mọ́ pọ́lọ̀ lélẹ̀ ìyájú àdéhùn rẹ bá kígbe Allahu Akbar. Allahu Akbar. Allahumma inni aslamtu zahira. Àbá yìí bá kọjú sọ́rọ̀ òun ó ní ìrẹ́ Ọlọ́run sórí báyìí o. Èyí tó hàn ní gbogbo ara rẹ̀ lèmi àfáà ti tún ṣe ni mo dá nǹkan bò yìí. Allah. Gbogbo yìí ti máa ń sílẹ̀ tí fi ń rí bu ní òrẹ́ Ọlọ́run òun mo ti tún ṣe. Ṣé ẹ rí kóbìnrin máa síra lẹ̀ kó máa sí ọyàn lẹ̀ kó máa sí gbàdílẹ̀ kó máa yí òhòhò àpẹẹrẹ pọ́lọ́hún bínú sí ọ ni. Allahu Akbar. Torí ńgbà tọ́lọ́hún bínú sí àwa kí ló ṣe ó gba sọ lọ́rùn ẹ̀. Allah. Ó já sí o bàtọ́lọ́hún bínú sí Ànábì Ádámù kí ló ṣe ó já sí o. Gbogbo obìnrin tí bá ń rìn òhò kí àpẹẹrẹ bínú Ọlọ́run ni. Onírè Ọlọ́run mo ti tún ara rẹ̀ sí báyìí. Fasili anta ya ilahi batina. Ìrẹ́ Ọlọ́run bágbára mi ṣe mo ṣe yìí mọ́sà wọlá ojú rẹ̀ tí mo tún ṣe èyí tó hànú ara rẹ̀ síta tí mo tún ṣe ìrẹ́ Ọlọ́run mọ́sà wọlá aṣọ tí mo dàbò yìí mọ́sà bá tún kọ́kọ́ rẹ̀ náà ṣe gẹ́gẹ́ bí mo ṣe tún ojú rẹ̀ yìí náà ṣe. Thumma qala Ọlọ́run ìta wa la fi hàn Ọlọ́run yìí ẹkún bẹ́ẹ̀ nù tá a lè sọ fẹ́ nìkan fọlọ́. Allah. Níbi tí wọn náà wà kọ̀kọ̀ rẹ̀ ò fẹ́ jẹ́ kọ́lọ̀ tún ṣe ẹni tí kọ̀kọ̀ rẹ̀ bá ti bàjẹ́ òun ni ò lọ́la kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀ a ní kọ̀kọ̀ wa bọ́lọ̀ bá tú kọ̀kọ̀ wa hàn wá báyìí àwọn tá a sà fún pọ̀ Ọlọ́run ó ṣe tú gbangba wa ṣe báyìí pẹ̀lú tá a fi bu ara wa tá a dìde fọlọ́run yìí tó kù díẹ̀ káà tó ń kọ̀kọ̀ wa Ọlọ́run dẹ́kun má ṣàtúnṣe. Àmín. Ìjà lọ́rùn lẹ́ẹ̀mẹ́ta kó ilẹ̀ kí gbọ́. Allah. Allah. Allahu akbar kabira. Ya ilahi. Thumma qala salihu. Isa bi. La ilaha illallah. Nígbà tá a fà wí tó ṣàdúrà yìí tán lórí Ọlọ́run báfà yìí ṣe ń ṣàdúrà yìí bẹ́ẹ̀ lóbìnrin yìí wò pé irú múmi wò ni mo ti wọ agbádá mo ti wé borun èmi sì ti gbówó afa bá tọrọ àdúrà yìí tán afa bá kọjú sólóso yìí ìwọ ló sọ ó ní náà. Isa bi. Ọ̀pọ̀ agbádá mi. Isa bi. Bàbá wa ní mi. Isa bi. Ó sọ gbogbo ó wù bá gbogbo aṣọ mi ti ń bẹ̀rẹ̀ ààrẹ bá ń bọ́ lẹ̀ bá gbé nǹkan mi padà. قالت المرأة بلسان الصدق. Lọ́sọ̀ yìí bá kọjú sábà padà pẹ̀lú ẹnu ọ̀tọ̀ àtẹnu òdodo. معاذ الله. Ó ní ká má resù èṣù ti ń bẹnu ayé wa tẹ́lẹ̀ àmọ́ ká má rí mọ́. قد تبت ورجعت إلى الله. Lọ́rọ̀ bá ń bẹ̀rẹ̀ ààrẹ bá ní Allahu Akbar. Allahu akbar. Náwó ọ̀rẹ́ sọ́lọ̀ dáadáa. Allahu akbar. Olóso tí wọ́n bọ́ agbádá fún tí ń ta ẹwà rẹ̀ kí tí ń ta bá rẹ̀ kí. La ilaha illallah. La ilaha illallah. Àbá àbá ni ó bọ́ sọ kó padà sí òhò tó wà tálẹ̀. Olóso ìbá padà ó bá yẹnu padà pé pẹ̀lú àdúrà tẹ́ ṣe nísìn aṣọ ilé mi ò mọ̀ wọ̀ kí o. Allah. Ìtúnṣe alẹ̀ mọ́tàlì kìí àmọ́ Ọlọ́run ó fi dé. Allah. Olóso ti sì ń ṣe yìí ìtúnṣe bẹ́ẹ̀ mọ́tàlì kìí àmọ́ Ọlọ́run èdè. وقد تبت. Mo ti jẹ́wọ́ àwọn tọ́lọ̀ ń fẹ́ fi àwọn ẹni Ọlọ́run gbà pọ̀. Ọlọ́run ló gbàdúrà olóso yìí. Allah. Àfa gbé e débẹ̀ òun ò lè gbé ara rẹ̀ débi oríire wọ́n gbé e débẹ̀ wọ́n lápò ẹ̀ ni
mélòó làdáwò tiẹ̀ náà bó ṣe pọ̀ tó tọ́lọ́wọ́n bó lè yí padà within a seconds. Láàrin seconds story ẹ lè change sí dáadáa. Láàrin seconds wọ́n tó ní kọ́bọ̀ lákàntì àkáǹtì ó sì gbéra. Láàrin seconds ẹkún rẹ lè dẹ̀rín. Ẹkún ogún ọdún ẹ̀rín ọjọ́ kan 1 hour ó lè pa gbogbo ẹ̀rẹ́. Táyì kó mọ̀ sọ kí ọkọ àwọn kìíní kan ó kà. Àwọn àfọ oríṣiríṣi èèyàn ló bá lọ́dọ̀ wa. Orobìnrin tí ń ṣèrànù kí olóso ni ó bá lọ́dọ̀ wa, àwa náà ò bá nájà. À ń ẹ̀dí ti kádàrá rẹ̀ ni. Karamakumullah. Àwa náà ò bá yín gbé. Àìmọye àwọn tá a fẹ́ dá padà. Ẹni Ọlọ́run sì kù, ilé yín ló tán sí kò tán létí à. Má mà fojú rẹ̀ wò pé bí wọ́n ṣe rí náà gbogbo àwọn àfáà yìí. Àwọn kan sì kù. Àwọn kan lọ́lọ́ yí kádàrá wọn padà yìí. Sẹ́yìn body count àwọn obìnrin mi kò ṣe kà mọ́. Tábà kàti tójú ara tán láti kì í àmọ́ Ọlọ́run tún pé àwọn màláíkà pé àwọn míì wà ó kú tójú ìdí o. Tójú ìdí náà wà o. Àwọn tí ó tún ka yún wọn tún fẹ̀yìntì. Wọ́n tún dájọ́ lérí yún. Àbí àwọn obìnrin míì ti fẹ̀ débi wípé bí ó bá bímọ kò lè rọ́ bímọ. Yóò kàn jáde pọ̀ ni. La ilaha illallah. Dédé ọmọ tí ń bọ̀ ní dédé àgbẹ̀. Allah. Bó ṣe gbọ́ la ilaha illallah. La ilaha illallah. Sọ́dún ọdún ń bọ̀ mi situation lè sọ dídàkudà ó lè padà sọ́dọ̀ Ọlọ́run. Allah. Kò sádùn àtọ́lọ́wọ̀n lè gbà. Bó problem ayé tiẹ̀ náà lè ṣe tó tọ́lọ́wọ̀n bò lè yanjú ẹ̀. Bọ́lá ṣe sọmọ yìí tó sọ lóṣù di wòlíì Ọlọ́run. Allah. Sọdẹlẹ ha. Ọ̀yá yìí sọdẹlẹ ha. Situation tiẹ̀ náà Ọlọ́run lè yí padà sí dáadáa. Tó bá dán olójú bẹ́ẹ̀ pọ́lọ́ lè ṣe kíkẹ́ Allahu lẹ́ẹ̀mẹ́ta kó rìn kí n gbọ́. Allah. 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 Dìde fọlọ́. Dìde yẹ́yẹ́. Qiyama wa qu'udan. Fi hàn Ọlọ́run pò síríọ̀sì pò ti ṣe tán. Sọ fọlọ́ pé mo ti rẹ́dì. So ti rẹ́dì lóòótọ́ báyìí. So rẹ́dì bẹ́ẹ̀. Ọ̀yá yìí. Akramakumullah. Táwọn ọ̀rẹ́ méjèèjì sọ́lọ́. Tí àwọn ọ̀rẹ́ méjèèjì sí Ọlọ́run.